ọ̀dọ̀ yín la wá a fẹ́ kọ́mọ o ọ̀dọ̀ yín la wá bàbá wa ìmọ̀ pẹ̀lú ọgbọ́n ló gbé wá dé. A'udhu billahi minash shaitani rajim. Bismillahir rahmanir rahim. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Mo kí gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí tẹ́ ń gbọ́ mi pátápátá káàkiri àgbáńlá ayé. Ẹ tún káàbọ̀ sórí ètò yín ètò wa làwùjọ tún yẹ sí ọmọ Oladimeji. Àsìkò ráńpẹ́ pẹ̀lú àwọn bàbá wa. Abdulmajid Abdulfatai Akínọlá ló kọ tèmi tí àwọn kan máa pè mí lákéwì ìdùnnú. Àwọn Yorùbá máa ní boko jìnnà ìlà òkì kó. Lónìí ìlú Ìlọrin náà mo tún wà. Láti bí ọdún díẹ̀ àbí kí n láti bí ọdún kan ẹ̀jẹ̀ ń yan àti bí ọdún kan la ti ń pò ìyọ̀dọ̀ àwọn àáfàá wa nílùú Ìlọrin káàkiri. Ẹni tí ó pẹ̀ gan àjànàkú àní mo rí nǹkan kan fìrí nílùú Ìlọrin tá a wà yìí. Àwọn àáfàá ń bẹ̀ẹ̀bẹ̀ àwọn onímọ̀ àwọn tẹ́ kẹ́kọ̀ọ́ gboyè pọ̀ bẹ́ẹ̀. Tí èèyàn bá fẹ́ fi rọ́kun tàbí ó fẹ́ ṣe kí ni ó fẹ́ mú àdínkù bá nǹkan nìkan ni ó sọ pé òun ò tẹ́rù. Nílùú Ìlọrin la tún wà lónìí ní ẹ̀jẹ̀ sọ pé Kwara State torí gbogbo àwọn tá a lọ bá Kwara State ló pọ̀ jù nínú wọn gbogbo wọn náà kọ́ ní Ìlọrin. Ẹnu ọlọ́fà báyìí la ti ń gbọ́ mọ́tá bàbá wa ẹ̀ bá ń dákọ̀ yín fáwọn èèyàn kẹ́ẹ̀sì tún bá ń sálámà sí wọn. A'udhu billahi minash shaitani rajim. Bismillahir rahmanir rahim. Orúkọ tèmi ni Abdulateef Oladimeji. Mo jẹ́ Professor of Islamic Studies. Mo dẹ̀ jẹ́ Dean Faculty of Humanities and Social Sciences ní ilé ẹ̀kọ́ gíga Al-Hikma University ní Ìlọrin. Allahu Akbar. Ǹjẹ́ ẹ ti rí báyìí ẹ̀já ńlá nìwọ̀ mi gbé lónìí. Odidi Dean ni mo jókòó tì lẹ́gbẹ̀ẹ́. Alhamdulilayi a tún bẹ̀rẹ̀ sí máa mú mi ìmọ̀ lọ́dọ̀ àwọn bàbá wa lẹ́sẹẹsẹ. Bàbá wa Yorùbá máa níjọ́ tá a bá gùn báyìí kọ́là á kàn mú. Kó tó di pé sílà ó ní nǹkan kan tójú ẹ ti rí ìkòkò tí ó sì játa báyìí wọn nídìí rẹ̀ ti kọ́kọ́ gbóná yeyeye. Bàbá wa kó tó di wípé kẹ́kọ̀ọ́ gboyè torí mo mọ̀ pé jọ́ tí ẹ bá bí èèyàn báyìí kọ́ ni wọ́n sọ pé yá pòfẹ́sọ̀ ló mọ̀ jẹ́. Ìrìn àjò kan lè yàn ó rìn báwo lẹ ṣe bẹ̀rẹ̀ ẹ̀kọ́ kíkọ́ gan. Alhamdulillahi rabbil alamin. A dúpẹ́ fún Ọlọ́run. Alhamdulillah. Ọba aláàánú jùlọ olórí ọ̀fẹ́ aládìpẹ̀lẹ̀ ẹ̀san. Allahu Akbar. Ọba tó jẹ́ pé òun náà ni al-awwal wal-akhir Allahu Akbar. waz-zahir Allahu Akbar. wal-batin. Allahu Akbar. Agbé títóbi fún un. A ṣe àfọmọ́ orúkọ Ọlọ́run ọba náà. Subhanallah. Ajá pé ànábì wa Muhammad Sallallahu alayhi wa ẹrú sí sallam. Ọlọ́run ọba ní í ṣe òjíṣẹ́ Ọlọ́run ọba ní í ṣe. Atọrọ ìkẹ́ àti ìgẹ̀ kí wọ́n bá ànábì wa Muhammad Sallallahu alayhi wa àti sallam. àwọn sàhábà àti gbogbo àwọn mùsùlùmí káàkiri àgbáńlá ayé. Àmín. Gẹ́gẹ́ bí ẹ ṣe sọ èèyàn délé ayé ọba ibi tí mi ti jáde ní ìlú Oko Ọdẹ Allahu Akbar. ní Ìfẹ́lódún local government area ní ìpínlẹ̀ Kwara State. Mo jẹ́ ọmọ bíbí ìlú yìí lónìí mo sì jẹ́ mufti fún ìlú Oko Ọdẹ. Allahu Akbar. Ṣé pé mufti mo jókòó tì ẹ̀jẹ̀ tuntun jókòó jó alhamdulilayi. Ní ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ìlú Èkó ni wọ́n bí mi sí ní ọdún tó ṣe díẹ̀ sẹ́yìn. Nígbà tó ń bí mi mo bẹ̀rẹ̀ ẹ̀kọ́ ṣùgbọ́n eléyìí tó dùn máwọn òbí nínú ni pé kí n wá kọ́ ẹ̀kọ́ ní ilé kémi náà lè mójú ilé. Mo lọ sí primary school ní ìlú Oko Ọdẹ ní Ìfẹ́lódún local government area Kwara State. Ìgbà tí mo parí ẹ̀kọ́ primary ní 1969 mo padà sí ọ̀dọ̀ àwọn òbí ní Èkó torí Èkó ni wọ́n wà gómìnà ní gbogbo ibi tí ìlú tí mò ń sọ yìí. Ẹ má bínú wọ́n rán yín lọ sílé pé kẹ́ ẹ lọ kẹ́kọ̀ọ́ lé àwọn òṣìṣẹ́ bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ ni Allahu Akbar. àwọn òbí tí wọ́n ní ẹ fi yín sí wá sí. látàrí pé kẹ́ ẹ ṣáàtì ẹ̀ lè mú mi ìmọ̀ nílé náà kì í ṣe pé ò sí ilé ẹ̀kọ́ ní ìlú Èkó. Bẹ́ẹ̀ ni àwa bàtà parí primary school àwa padà sí Èkó. Mo bẹ̀rẹ̀ ẹ̀kọ́ ní Zumratul Hujjaj Arabic school tó wà ní ibìkan tó ń pè ní Ṣómólú lẹ́kọ̀ọ́.
àwọn bàbá àwọn ni wọ́n jẹ́ imam chief imam fún Olúwalógbọ́n mosque ní Ṣómólú tí mò ń sọ yìí. Àwọn náà sì ni wọ́n jẹ́ ìkan nínú àwọn àfáà fún Zumratul Hujjaj. Àwọn ni wọ́n jẹ́ chief missioner fún Zumratul Hujjaj. Ibẹ̀ ni mo ti bẹ̀rẹ̀ sí kakéw. Kàkà eléyìí tó jẹ́ wípé ó jẹ́ ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ láti gba àwọn certificate àwọn shahada téèyàn gbọ́ àti fi ní background láti bẹ̀rẹ̀ ẹ̀kọ́. Mo bẹ̀rẹ̀ secondary school ní Lagos Secondary Commercial Academy. Ó wà ní Ọbaníkòró lÉkòó ní àti ọdún 1975. Mo parí ní 1981. Ọdún 1981 yẹn ni mo ṣe WAEC. Èèyàn ń ṣe WAEC láti jáde ẹ̀kọ́ secondary school. Lẹ́yìn tí mo ti ka bí mo ṣe ń wà ní secondary school bẹ́ẹ̀ náà ni mo máa ń lọ ní Saturday Sunday láti lè lọ máa kẹ́kọ̀ọ́ ní Zumratul Hujjaj. Ẹ mix méjèèjì pọ̀. Bẹ́ẹ̀ ni ní ọdún 1976 mo ṣe Walimatul Quran eléyìí láti lè fi ṣe ẹ̀kọ́ láti bẹ̀rẹ̀ láti move lọ sí ìpele ẹlẹ́ẹ̀kejì nílé kéwú. Ṣùgbọ́n ẹ̀kọ́ ti ìwé náà dẹ̀ tún ń lọ. Ìgbà tí mo parí ní ọdún 1981 tí mo ṣe WAEC, ìgbà náà ìjọba Abdulateef Jákàndé ló wà ní ètò. Wọ́n á rí wípé kò sí àwọn teachers fún secondary school láti kọ́ Islamic studies àti láti kọ́ Arabic. Wọ́n á ní pé gbogbo àwọn ọmọ tó máa ṣe ìjáde secondary school lọ́dún yẹn tí wọ́n bá ní WAEC tí result wọn dẹ̀ dáa kí wọ́n lọ bẹ̀rẹ̀ training fún wọn láti train wọn gẹ́gẹ́ bí teacher láti lè máa jẹ́ ẹni tí ó máa kẹ́kọ̀ọ́ Arabic and Islamic studies. Mo wà nínú àwọn tí wọ́n jẹ àǹfààní ẹ̀kọ́ yìí. Allahu Akbar. Ilẹ̀ pilẹ̀ pé èèyàn ń jólùkọ́ fún Islamic study nílùú Èkó. Bẹ́ẹ̀ni, lábẹ́ àkóso Muslim Student Society of Nigeria MSSN ní Lagos State àti Ministry of Education Lagos State ni wọ́n jìjọ ṣe ètò náà láti rí pé gbogbo àwọn tó bá ti kẹ́kọ̀ọ́ jáde tí wọ́n dẹ̀ ní result tó dẹ̀ ní Arabic àti tí wọ́n dẹ̀ tún ní Islamic studies kán bẹ̀rẹ̀ sí máa train wọn. Wọ́n wá train wa. Ìgbà tó ń train wa tán wọ́n bá fún wa ní certificate. Wọ́n ní ká máa lọ fi teach ní junior secondary school. Ìgbà tó ń kọ́kọ́ post mi wọ́n post mi sí St. Finbar's College Akọ́ka. Ṣùgbọ́n ọdún náà ni àwọn mùsùlùmí tó wà ní Victoria làwọn àwọn bàbá wa Dr. Abdullahi Jibril Oyekan, Alhaji Tawhid Bello lábẹ́ àkóso Muslim community lÉkòó. Àwọn náà wá dá school kan lẹ̀ nígbà yẹn. Wọ́n á ní kí n má lọ sí St. Finbar's College yẹn. School táwọn ṣẹ̀ṣẹ̀ fẹ́ dálẹ̀ yìí ni kí mi ti lọ bá wọn bẹ̀rẹ̀. School náà ni Crescent Nursery and Primary School. Crescent yẹn wà ní Victoria Island tó wà nínú ọgbà 1004 flats. Ibi táwọn ìjọba àpapọ̀ àwọn aṣojú tó kọ́ fún wọn nínú 1004 ní Victoria Island. School yìí ni mo ti wá bẹ̀rẹ̀ kàríà pé bẹ́ẹ̀ yẹn máa kọ́ ọmọ lẹ́kọ̀ọ́ ní 1981. 1981, 1982, pàtó di 1983 èmi náà rí admission láti lọ tún tẹ̀síwájú ní yunifásitì. Ṣùgbọ́n èyí tí mo kọ́kọ́ rí ní 1982 result JAMB tí mo gbà ní 1982 ẹ̀kọ́ tán ní kí n wá kọ́ ńgbà yẹn ní business administration. Ìgbà tí mo mú admission letter dọ́dọ̀ àwọn bàbá wọ́n dúpẹ́ wọ́n ní ṣùgbọ́n àwọn ṣé àwọn kì í ṣe kéwúkéwé ní yunifásitì ni. Wọ́n á ní kéwúkéwé náà wà ń bẹ́ẹ̀. Wọ́n ní ìyẹn làwọn fẹ́. Bá pa ìwé ti business administration yẹn bá fi sápò. Ìgbà tó dọdún kejì mo bá tún gba JAMB. Mo wá mú JAMB fún BA Islamic Studies. Torí ní táwọn bàbá sọ lẹ fi yí ọkàn padà. So mo wá gba JAMB fún BA Islamic Studies. Ọlọ́run dẹ̀ tún ṣe wọ́n dẹ̀ mú mi lọ́dún yẹn náà ní University of Ilorin. Allahu Akbar. Nínú àwọn 37 tí wọ́n mú fún Islamic Studies lọ́dún yẹn BA Islamic. Wọ́n á mú lẹ́tà yẹn lọ fún àwọn aṣàdúrà. Wọ́n á ní gbogbo ohun tí wọ́n máa ń dà nídìí ẹ̀kọ́ yìí ìwọ náà ó sì dà. Allahu Akbar. Gbogbo ibi tí èèyàn máa ń dé nídìí ẹ̀kọ́ yìí iye tó gbà yìí àwọn Faransé àwọn faramọ́. So 1983 wọ́n padà sí
Kwara State mo padà sí University of Ilorin láti bẹ̀rẹ̀ ẹ̀kọ́. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Knowledge is facts, information, or skills. Al-Yamana International School dé. Ilé ẹ̀kọ́ kan pàtàkì tá a ti ń fọ́mọ lómi ọgbọ́n, ibi ìmọ̀ ẹ̀kọ́ ìwé àti kéwú sodo sí fẹ́ni tó bá fẹ́ tọ́mọ rẹ̀. Ilé ẹ̀kọ́ pọ̀ nílẹ̀ yìí, eyín ọ̀gán dáyọ̀ gédéǹgbé láàrin eegun tó fi kalẹ̀ sérígì ni. Ìmọ̀ tó yè kooro ni káwí àbí tàwọn àyíká àwọn tó dùn rí, àwọn olùkọ́ wọn pérégedé, ìjọba tún fòǹtẹ̀lú ilé ẹ̀kọ́ wọn gbà. Ìlànà bọ́mọ ṣe Al-Kùránì tó wà gédégbé àti kéwú àtìwé jẹ́ kí wọ́n yọ gbangba bí àlà. Ìgbanisí yàrá àkàwé láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ délé ẹ̀kọ́ gíga ń lọ lọ́wọ́. Nursery 1 sí 2 àti primary 1 títí dé 5. Ilé ẹ̀kọ́ girama tún ń bẹ. JSS tó fi dórí SS classes ló wà. Nọ́mbà 37 Ògbólúwà street Ọ̀sìmáwá road Láborí Ọlọ́jà Líkòsí Ògìjó nílé ẹ̀kọ́ wọn dúró sí Tandi. Ẹ tún lè kàn sí Gbága road Ẹ̀ríyọ̀ village Ògìjó nípínlẹ̀ Ògùn ni. Bákan náà Múlẹ́rúwá Gbága off Ìkòròdú express road. Ẹ wo olóyè náà ẹ lè kàn sí wọn lágbègbè Mọ́yá Ìkòròdú nípínlẹ̀ Èkó. Ẹ sì lè pè wọ́n sórí àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọ̀nyí 08163548947 tàbí 08034026394 tàbí 07062668227. Bákan náà lẹ lè kàn sí wọn lórí ímeèlì wọn trusted@yahoo.com ní ímeèlì náà. 1983 títí di 1987 ni mo wá jáde ẹ̀kọ́ alákọ̀ọ́kọ́ Bachelor of Arts in Islamic Studies ní University of Ilorin. Àtọ́lọ́ máa wá ṣe èmi náà mo wá jẹ́ the best student ní ọdún yẹn ní ọdún 1987 BA Islamic Studies. Gbogbo àyẹn inú mi wá ń ronú nǹkan tí bàbá ní kí n ṣe tó bóyá tó máa lọ ṣe economics bóyá mo lè máa ka iye kí n má ṣe àṣeyege dáadáa bẹ́ẹ̀ yẹn nínú ẹ̀ ni pé ó dà pé tó wù wọ́n nìyẹn àdúrà yẹn máa ń ró kìkì láyà mi. Ẹ já sọ pé àdúrà gan ló ń ṣe dùgbé yìí alhamdulilayi. So 1987 yẹn wọ́n á gba award best student in Islamic Studies ní ọdún yẹn. Islamic Publication Bureau wọ́n máa ń fún ẹni tó bá kẹ́kọ̀ọ́ jáde tó jẹ́ the best wọ́n máa ń fún wọn ní award. Èmi ni mo gba award ti 1987 yẹn. Ẹsẹ̀kẹsẹ̀ bí mo lè ṣe parí wọ́n wá ní pé kí n wá ṣe service ìsìn orílẹ̀-èdè ọmọ Nàìjíríà kí n wá sí ní University Ìlọrin tí mo ti parí náà. Allahu Akbar. Ṣé wọ́n bá retain mi síbẹ̀ láti bẹ̀rẹ̀ NYSC bẹ́ẹ̀ mo ti wá ṣe NYSC. Bàtí mo parí NYSC Ọlọ́run tún ṣe náà wọ́n pe kíní kan ní University Alumni àwọn akẹ́kọ̀ọ́ jáde àwọn náà ní scholarship kan tó máa ń fún yàn fún masters bá win ní award yẹn láti ṣe masters ní Islamic Studies. Àwọn kìrìjì Ìlọrin University of Ilorin tí wọ́n jẹ́ elétò yẹn wọ́n bá fún mi ní scholarship ni mo bá bẹ̀rẹ̀ masters ìyẹn jẹ́ 1988 1989 sí 1990. Ìgbà tí mo parí yẹn inú mi wá tún wò pé mo tún fẹ́ kí n tún tẹ̀síwájú sí i. Ìgbà yẹn mo rí iṣẹ́ ní báǹkì mẹ̀kúnnù tó ń pè ní People's Bank. Wọ́n bá gbà wá síbi iṣẹ́ yẹn èmi náà bá ń fi certificate yẹn mo fi ń ṣiṣẹ́. Ṣùgbọ́n torí pé wọ́n rí certificate Islamic Studies MA Islamic Studies wọ́n á sọ fún mi pé mi ò lè tẹ̀síwájú níbẹ̀ yẹn o àbí kí n lọ tún ní masters míì ní ibòmíì yá bíi public admin nǹkan bẹ́ẹ̀ yẹn eléyìí ló wá sún mi tí mo tún wá fi gba another masters ní public administration MPA lẹ́yìn tí mo gba MA tán mo gba MPA àbá tún bá ètò yẹn lọ. Bàtà yìí People's Bank táwọn tó bá ṣe rí pé a rí pé kò fẹsẹ̀ múlẹ̀ dáadáa bá tó ìwé mi bá bẹ̀rẹ̀ iṣẹ́ ní College of Education Òrò and then be lecturer. Mo bẹ̀rẹ̀ sí lecture ní College of Education Òrò mo bẹ̀rẹ̀ ní 1992. Àtó di 1995 àwọn ìjọba Kwara State wọ́n yàn mí gẹ́gẹ́ bí akọ̀wé àgbà fún alálàájì ìpínlẹ̀ Kwara láti gba ọlídé díẹ̀ kúrò ní College of Education láti wá sin ìpínlẹ̀ Kwara máa ṣètò àwọn alálàájì lọ sí Mọ́kà àti Madina. A wà lórí yẹn títí
ìgbà yẹn mo tún wá wò pé ìgbà tí mo wà ní college of education ó yẹ kí n tún ní certificate tí ó relate mọ́ education. N bá bẹ̀rẹ̀ postgraduate diploma in education wọ́n pè yẹn ní PGDE. Mo máa ń ṣe yẹn, mo ń ṣe PGDE. Mo parí PGDE yẹn ní year 2000. So mo ti ní BA, mo ti ní MA, mo ti ní MPA, mo wá ní PGDE. PGDE yẹn postgraduate diploma in education yóò wá tó máa jẹ́ certificate máa fi lè máa lecture dáadáa ní. pé èmi náà wà certified fún ojú ọ̀nà ẹ̀kọ́ kíkọ́ ọmọ. College of education. Àtàparí yẹn successfully nígbà tí wọ́n bẹ̀rẹ̀ PhD. Ilé náà ni bàbá ń bá rí certificate pé kí n fi gba oyè wọ́n bẹ̀rẹ̀ PhD in Islamic Studies. Ẹnu yẹn la wá wà títí àwọn strike university ní 1995-96 ó affect wa díẹ̀díẹ̀. Ní ọdún 1997 mo tún change supervisors àtúnṣe bẹ̀rẹ̀. Mo ṣàbẹ̀rẹ̀ PhD in Islamic Studies sí wọ́n ń bá ètò yẹn lọ mo ń bá lọ títí àtọ́lọ́ máa ṣe to the 2005 mo máa parí mo máa gba oyè PhD in Islamic Studies. Allahu Akbar láti ìjọ́ tẹ̀ tí ń rìnrìn àjò ẹ̀kọ́ yìí wọ̀. 2005 ìgbà tí mo wá gba PhD yẹn ọdún tí mo wá gba PhD in Islamic Studies yẹn ní 2005 yẹn ọdún yẹn àwọn ìgbìyànjú ti wá ń wáyé díẹ̀díẹ̀ nípa Jamiatul Hikma tá a wà yìí tí mo jẹ́ kan nínú àwọn olùṣe ìgbìyànjú nípa ẹ̀ lábẹ́ àkóso bàbá wa Chief Abdulrahim Oladimeji tí wọ́n jẹ́ President General Abdulrahim Oladimeji Islamic Foundation. Ìgbà tí mo ń lecture ní College of Education Òró yẹn à ń ti ń ṣègbìyànjú nípa Al-Hikma lọ́wọ́lọ́wọ́ gbà yẹn. Àmọ́ tó tí mo parí PhD mi báyìí tí mo gba oyè PhD ọdún yẹn náà la gba láísẹ̀nsì lọ́wọ́ ìjọba àpapọ̀ láti lè fi bẹ̀rẹ̀ Al-Hikma University ìyẹn ní January 7th 2005. Tó alhamdulillahi rabbil alamin Yorùbá mọ́ lọ́mọ tí ó ga ẹsẹ̀ rẹ̀ ó ti ń rí ọ̀fẹ́ jẹ lókè ṣùgbọ́n kí ni ìwọ ò fẹ́ nàgà nàgà tá a tún wì í póríṣiríṣi ìnàgà gbìyànjú wà ìnàgà àti ṣe kí ni àti tètè rẹ̀ burú nǹkan wà ó fẹ́ gbìyànjú ìwọ sì fẹ́ dépò gíga bíi bàbá wa Professor Abdul-Lateef Oladimeji kò tẹ́lẹ̀ ráwọn ojú ọ̀nà ọ̀hún ẹ̀wò bí ó ṣe gbà á tó àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run kẹ́yìn èèyàn náà ló ń gbà báyìí tọ́lọ́run ò sì dé ládé mo kẹ́kọ̀ọ́ kọ́ pọ̀ náà tàn tí bàbá wa kà tí wọ́n sọ fún wa kéèyàn ó gbọ́rọ̀ sóbí ẹ̀ lẹ́nu ìkíní ẹlẹ́ẹ̀kejì kéèyàn ó gbìyànjú kó tiraka kó mọ̀ wò pé èyí tí mo ní lọ́wọ́ yìí náà ti tó alhamdulillahi rabbil alamin bàbá wa ẹ̀sán ẹ̀wà kọ́rọ̀ lè bá yá àkókò tí ń kó wa ń papá mọ́ra fún ọ̀sẹ̀ tòní àmọ́ mo fẹ́ ká mẹ́nuba kínní yìí bá tiẹ̀ mọ́ tẹnuba project yín gan sàn-án tó bá díjọ́ mẹ́jọ bí nílá bàbá wa ojú ọ̀nà ìmọ̀rẹ́ àwọn akẹ́kọ̀ọ́ náà sì fẹ́ àwọn ọ̀dọ́ àwa náà fẹ́ dépò gíga bó lọ̀dọ́ ṣe lè ṣe é tó fi jẹ́ pé kí ni tóun náà ó fi dépò gíga kí làwọn tọ́dọ̀ nílò. Alhamdulillahi rabbil alamin ẹ ṣeun àwọn ọ̀nà tí ọ̀dọ́ lè gbà tí ó fi lè débi gíga àkọ́kọ́ ń bẹ̀ ní ìgbìyànjú ọ̀dọ́ gbọ́dọ̀ ní ìgbìyànjú dáadáa gẹ́gẹ́ bí ẹ̀kọ́ tá a gbà nínú ìgbà ọ̀rọ̀ Ànábì wa Muhammad májàdá wájàdá gbogbo ẹni tó bá ti ní gbìyànjú a máa rí àwọn àpẹẹrẹ òun náà máa rí ọ̀nà ọ̀dọ́ gbọ́dọ̀ ṣetán láti ní ìgbìyànjú ọ̀nà ìgbìyànjú náà lèèyàn máa ń ṣe ìgbà míì èèyàn á gbé ìgbésẹ̀ míì á di pé yóò ṣubú mọ́yàn lọ́wọ́ ìgbà míì Ọlọ́run dẹ̀ lè ní kí ọ̀nà ó là láti bẹ̀ ṣùgbọ́n kéèyàn máa ṣaláìṣe gbìyànjú. Ẹlẹ́ẹ̀kejì ní ìfaradà èèyàn gbọ́dọ̀ ní ìfaradà àwọn bàbá àti màmá wọ́n ti gbìyànjú fún èèyàn tó ṣùgbọ́n kéèyàn náà wá ṣe ìfaradà fún ara rẹ̀. Course tí mo ní mo ṣe yẹn tá a fi di pé wọ́n gbà síṣẹ́ teacher ní Lagos State yẹn course yẹn ìfaradà ni nítorí wípé àwọn nǹkan tá a pláàni fún òun la bẹ̀rẹ̀ wádìí pàwọ́ náà wá di pé a lọ ṣe course yẹn intensive course ni wọ́n pè fún wa nǹkan tó yẹ kọ́ bí ọdún méjì
náà kọ́ wa láàrin bí oṣù mẹ́fà. So ó mì pé wọ́n fúnlẹ̀ mọ́ wa gan láti rí i pé a ní training yẹn torí pé Lagos State àwọn òbí wọ́n ń jẹ́ ìran pé kí tíṣà wà. Ìjọba Jákàndé rẹ́dì láti ṣe ìrànlọ́wọ́ àmọ́ wọn náà kíkẹ́ lọ kán tó bá rà wọn tán train tán dẹ̀ ti ní certificate àwọn ó gbà wọn so náà fi train wa. So wọn àtàárọ̀ o àtọ̀sán o àtalẹ́ o intensive course ńlá jọ ṣe. So ọ̀dọ́ gbọ́dọ̀ ní ìgbìyànjú, wọn gbọ́dọ̀ ní ìfaradà. Ẹlẹ́ẹ̀kẹta ń bẹ ni pé ọ̀dọ́ gbọ́dọ̀ tún ní àfojúsùn bó ló ń lọ gangan. Nígbà tí mo ríṣẹ́ People's Bank ìyẹn lè máa wọ pé báǹkì owó yẹn lè kọ́kọ́ tètè fẹ̀ mọ́yàn lójú ṣùgbọ́n ibi tá à ń lọ kọ́ yẹn ibi tá à ń lọ ni pé mo fẹ́ kí n kẹ́kọ̀ọ́ kún ẹ̀kọ́ mi. Ìyẹn gbọ́dọ̀ ládìí ọkàn. Mo fẹ́ kí n kẹ́kọ̀ọ́ kún ẹ̀kọ́ kó dàgbà tí mo fi iṣẹ́ náà sílẹ̀ àwọn èèyàn wò pé kí ló ní tó ń fi léyìí sílẹ̀ mo ní rárá àwọn ibi tí mo sì fẹ́ tún tẹ̀síwájú sí ojú ọ̀nà tí mo ń lọ kọ́ yìí ọ̀nà mi sì jìn. So ọ̀dọ́ wọn gbọ́dọ̀ tún ní àfojúsùn àyẹn náà lóyìnbó ń pè ní focus. Mo gbọ́dọ̀ ní focus pé nǹkan tí mo fẹ́ ṣe rèé kó dẹ̀ máa rìn tọ ojú ọ̀nà tó fẹ́ gbà yẹn náà. Àwọn nǹkan wọ̀nyí ṣe pàtàkì kó wá fi àdúrà kó máa fi tì í ìpẹ́ lọ́wọ́n ọba àwọn ìbáàdà oríṣiríṣi láti máa fi tì pé Ọlọ́run bó ṣe wù mí nì kémi náà ò jẹ́ bó ṣe wù mí nì kémi náà ò jẹ́ bó bá sì yá Ọlọ́run fún rẹ̀ yóò wá ṣe àmì sí i. Ẹ ṣeun bàbá wa àníri jù báyìí lọ lọ́sẹ̀ tòní tó bá dọ̀jọ́ mẹ́jọ tó jẹ́ àjọ pàdé bàbá wa pàdé bàbá wa tá a gbà lálejò náà ni bàbá wa Professor Abdul-Lateef Oladimeji. Ó dàbọ̀. It's an obligation upon every Muslim seeking knowledge for the sake of Allah. Ìròyìn ayọ̀ rèé fákẹ́kọ̀ọ́ tó fẹ́ wọlé ẹ̀kọ́ gíga ńlá. Ìrọ̀rùn ló já sí ẹkú oríire. Al-Amana Institute ti dàjọṣepọ̀ Muhammadu Bello Yunifásitì ní Zaria. Ire wọlé dépò kí gbogbo akẹ́kọ̀ọ́ tó fẹ́ wọ yunifásitì ó máa yọ̀ lókù. Gẹ́lẹ́tẹ̀ bá ti parí dípúlọ́mà lọ́dọ̀ wọn lẹ ti láǹfààní láti wọ 200 level l'Ahmadu Bello Yunifásitì láìsí jáàmù mọ́. Àbídánwò wàhẹ́kì àbí nẹ́kò rárá. Ẹ wọlé ẹ̀kọ́ wọn lọ ṣe dípúlọ́mà lágbára Olúwa ohun gbogbo di ṣíṣe. Agogo 8 àbọ̀ òwúrọ̀ sáago 5 ọ̀sán lọ́jọ́ Monday dọ́jọ́ Jímọ̀ lẹ́ ó fi máa gba lẹ́kṣọ̀ wẹ́rẹ́wẹ́rẹ́. Ẹ ó gba sàtífíkẹ́ẹ̀tì pẹ́ pérégedé lẹ bá dẹni láǹfààní láti làbú ní Zaria. Fálàyé lẹ́kùnrẹ́rẹ́ tàbí ẹ fẹ́ gba fọ́ọ̀mù ẹ kàn sílé ẹ̀kọ́ wọn. Eléyìí tó wà láláwẹ̀ èrè àlọ́nà iléeṣẹ́ Mẹ́gàjí Ìwó nípínlẹ̀ Ọ̀ṣun tàbí kẹ́ẹ̀kan sí wọn ní nọ́mbà 37 Ògolúwa Street Ọ̀sìmáwá Road Láborí Ọlọ́jà Líkòsì Lógìjó nípínlẹ̀ Ògùn. Ẹ sì lè pa àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí náà pẹ̀lú 08089620695 tàbí 07086853286 trusted@yahoo.com ní email. Àwa àfẹ́ kọ́gbọ́n ọ̀dọ̀ yín la wá àfẹ́ kọ́mọ̀ o ọ̀dọ̀ yín la wá bàbá wa ìmọ̀ pẹ̀lú ọgbọ́n ló gbé wá débi.